mo kí yín ẹ̀yin olólùfẹ́ ẹ wò ẹ máa ló tọ́jọ́ mẹ́ta ẹ wò nǹkan kan fìdílé nípa ọ̀rọ̀ pásítọ̀ Adébóyè tó ń já rànràn yìí. Wòlíì kan náà ti jáde mi mọ orúkọ pásítọ̀ yẹn, ẹ wò ó ti sọ̀rọ̀ nípa pásítọ̀ Adébóyè. ẹ mọ̀ pé wòlíì ẹ mọ̀ pé bọ́bọ́ kan jáde náà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó ní pásítọ̀ Adébóyè kó mọ ibi tó ti ń ṣoògùn, kó mọ bàbá sàlẹ̀ pásítọ̀ Adébóyè, ibi tí pásítọ̀ Adébóyè ti ń ṣoògùn tó ti ń ṣe gbogbo ẹ̀ kó mọ bẹ̀. Náà pásítọ̀ Adébóyè ó ń ṣiṣẹ́ pẹ̀lú Tinubu. Ókè náà wọ́n ní olórúkọ tí pásítọ̀ Adébóyè pé Tinubu. Adébóyè pé ikú tó yẹ kó kú òun ni ọmọ ẹ̀ tó kú òun ló gbà kú, pé kú tó yẹ kí pásítọ̀ Adébóyè kú. Now àwọn pásítọ̀ tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí, àwọn pásítọ̀ olóṣèlú ni wọn o, kò ń ṣe pásítọ̀ téèyàn lè máa pè pé ẹ gbàdúrà fún mi, ẹ ṣe gbà kan fún mi. Àwọn pásítọ̀ kan ò tí ì rí tí wọn ò tí ì róúnjẹ jẹ tán, àwọn tá máa fi máa jẹun lókùtàn wá sí yìí. Ẹ wo kẹ̀kẹ́ fìdílé, ẹ wo fídíò tí mo fẹ́ play fún yín. Pásítọ̀ yìí tú gbogbo àṣírí pásítọ̀ Adébóyè, ó gbọ́ bó ṣe ń ṣe, ó gbọ́ ìwà tó ń wù, ó gbọ́ bó ṣe ń ṣe pẹ̀lú àwọn olóṣèlú, ó tú àṣírí ẹ̀. Ẹ wo kẹ̀kẹ́ fìdílé, kẹ́ wo fídíò. Adébóyè tó ń sọ̀rọ̀ tó ń sọ pé mo fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yẹn lọ́mọ́rọ̀ wá o. Ọbásanjọ́ jẹ president Nàìjíríà, ó fi ṣe bàbá ẹ̀dọ́ ìlú tí lọ gbàdúrà àárín ìdí padà. Kò sẹ́ni tó ń sọ ọlọ́run lórílẹ̀‐èdè yìí o. Owó láti rọmọ kékeré tó wà nílé, owó là ń ṣe kíni, owó ló ń sìn. Wọ́n sìn ọlọ́run, ọlọ́run náà sìn lórílẹ̀‐èdè mùsùlùmí ni o, kírísítẹ́nì ni o, àwọn sẹ́ni tó sìn ọlọ́run, owó là ń ṣe kíni là ń sìn. So kò sí àdúrà bẹ́ẹ̀ ń gbà ẹ̀ fi bí ń para yín ni. Àwọn tó ti súnmọ́ mi mo ti sọ fún wọn kọ́ owó oúnjẹ tó dáa wọ́n máa jẹ, kọjá wàhálà kọjá rẹ sí wọ́n yóò dáadáa wọ́n má fara wọn jìyà. Kò sí changes kan ẹ̀rí nígbà tí Christian bá parí àwẹ̀ tán, ẹ̀rí nǹkan tó tún máa ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Mùsùlùmí ti parí tẹ̀, Christian ló wà lẹ́nu ẹ̀yìn, ẹ̀rí nǹkan tó máa ṣẹlẹ̀, ẹ̀rí pé kò ní sí changes kan, kò ní sí ìyípadà kan, kò ní sí o. Bọ́lọ́run ṣe sọ, Ọlọ́run ò yí padà. Ọlọ́run ti sọ ọ́ dìgbà tí Mèsáyà yẹn tó bá jókòó lórí jókòó yẹn tó fẹ̀yìntì báyìí, lórílẹ̀‐èdè Nàìjíríà máa bẹ̀ ṣe kíni ló máa bẹ̀ sí máa ṣẹ́tù. Ọlọ́run lóhùn yìí má jẹ́ òun padà o. Bí ẹgbẹ́ òun ṣe sọ pé ìránṣẹ́ náà ọwọ́ ẹ̀ lórílẹ̀‐èdè tí máa tùbà, ọwọ́ ẹ̀ ní gbogbo àwọn àgbáyé tí máa wá níbí, kò yí padà o. Kò sẹ́ni kankan bó ní ọpọlọ kọ́kọ́lọ́ ẹ pé tó bá débi ọpọlọ ẹ bẹ̀ sí máa dàrú, kò ní mú kankan mọ́. Bí Ọlọ́run ṣe sọ nìyẹn. Kò sí àwọn ẹnìkan ló lè ṣe o, Táíwò ni o, Káyìndé ni o, ìrọ̀ pákátá. Májẹ̀mú ìyẹn Ọlọ́run lóhun ti dá fún ìránṣẹ́ yìí, òun ti dá sí ìlú yẹn. Májẹ̀mú yẹn ọ̀dẹ̀ ṣe kíni kò ní yí padà. Ó ní ká máa sọ àṣírí sọ láti gbà yẹn. Bó ṣe dé nìyẹn. Pásítọ̀ Adébóyè sọ pé lẹ́yìn tí àwẹ̀ àwọn kìrìsìtẹ́nì bá ti 100 days ó tó gbogbo kan wá yí padà Nàìjíríà. Mo ti sọ fún yín ìjọsí, mo ní wọn Adébóyè mo kà ọ́ níwọ̀n fún un láyè kan gbàdúrà fún Nàìjíríà. Mo ti sọ fún un ní kẹ́ ẹ fún láyè kẹ́ wá wà bùkún ẹ̀, kẹ́ wá wẹ̀ tẹ́ ẹ̀ tí mo ti sọ fún tipẹ́ tẹ́lẹ̀ pé wọ́n máa yẹ̀yẹ́ ẹgbẹ̀yìn ni. Ẹ jẹ́ ká dúró ká fún lóṣù 5 sí ẹ wá wo àbùkù tó bẹ̀ sí máa kàn. Kẹ́rí pé nígbà tí Christian bá parí àwẹ̀ tán, ẹ wá máa rí bí òjò bí atẹ́gùn báwọn jàǹdùkú wọ́n sì máa jà ní Nàìjíríà. Ẹjẹ́ àdìgbà yẹn a máa tún sọ Adébóyè òun ṣe wòlíì Ọlọ́run, pásítọ̀ ni tí mo sọ fún yín. Tó bá lọ́ bá òun sọ̀rọ̀ ó lè máa rí lálàá kan máa sọ̀rọ̀, tó bá lọ́ bá òun sọ̀rọ̀ ajẹ́pẹ́ àlùjẹ̀nu ló ń bá ń sọ̀rọ̀. Mi jẹ́ rẹ̀ sọ wòlíì yàtọ̀, mo difference wòlíì nǹkan tó ń pa orílẹ̀-èdè Nàìjíríà nìyẹn. Orílẹ̀-èdè tó bá ti ń gba pásítọ̀ ń gbọ́ ibẹ̀ ò lè tòrò. Wòlíì lọ́lọ́run bá ń sọ̀rọ̀ nínú àgọ́, kò sí nǹkan kan tó ti ń sìn. Adébóyè tó ń sọ̀rọ̀ tó ń sọ pé mo fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yẹn lọ́mọ́rọ̀ wá o. Ọbásanjọ́ jẹ president Nàìjíríà, ó fi ṣe bàbá ẹ̀dọ́ ìlú tí lọ gbàdúrà àárín ìdí padà.
ìyá àdúrà náà ó tún lọ bẹ̀ ìgbà yẹn ni àwọn Niger Delta bẹ̀ sí ń para wọn ìdánwò bẹ̀ sí ń dá wàhálà sílẹ̀ Buhari náà lọ bẹ̀ ní first time ẹ̀ àfikún ní àyípadà Tinubu tó wà ń bẹ̀ yìí òun lọ bẹ̀ ìyàwó ẹ̀ jẹ́ pastor Abraham ní orúkọ tó sọ ń bẹ̀ Abraham ní Tinubu jẹ́ Christian ní ìmú ẹ̀ ń bẹ̀ Abraham ní lọ́sọ̀ ní Adébóyè Bantisi Tinubu tó wà ń bẹ̀ yìí ní change ìjọba ẹ̀ ẹ jẹ́ ká dúró de àwọn 100 days ẹ̀yẹ ẹni pé àbùkù ló máa mo ti sọ fún yín ti pẹ́ mo náà máa yẹ̀yẹ́ bàbá yẹn gbẹ̀yìn ni wọ́n máa ṣe kí ni wọ́n máa yẹ̀yẹ́ ẹgbẹ̀yìn ni àti sọ fún ikú tó lóhùn ní kú tọmọ ẹ forí gbé yẹn yẹ̀yẹ́ ni bàbá yẹn máa ṣe gbẹ̀yìn mo ti sọ fún yín ti pẹ́ èyí ṣe ni so ẹ jẹ́ ká nóòtì ẹ o ọ̀rọ̀ Adébóyè yìí o ẹ calculate tó bá parí àwẹ̀ tán àtẹlẹ́ tí mo sọ ká wá mọ ilé ìtọ́jú òtítọ́ àtòdodo ẹ̀yin journalist ṣó ti yé ní bó ṣe rí nìyẹn so ìlérí tọ́lọ́run ṣe ó lè wà tí ìránṣẹ́ yẹn bá débẹ̀ wọ́n mọ̀ pé kì í ṣe mo ti ń sọ ìgbà tí wọ́n ní Tinubu wọlé fún mi ràn pé Tinubu ilẹ̀ dé o kìnní kan o àwọn kan ní tí ìjọba Tinubu bá ti bẹ̀ tán ti po àwọn wá yẹ̀yẹ́ mi lé àwọn wá ká mi mọ́lé mò ń rẹ́rìn ṣé bí kì í pa wọ́n sìn àwọn tó náà máa ká mọ́lé bí ń pa wọ́n pọ̀ mọ́ wọn pèrọ wọn mo ní kò sí Odùduwà nation Yorùbá tó bá gbà tó bá àwọn yẹ̀yẹ́ bàbá yẹn wọ́n wá lù ú lé ṣé ti ní Yorùbá Odùduwà nation ẹ ti rí wọ́n gbowó wọn ni àwọn bàbá kan fáàmù ní jìbìtì tí wọ́n náà jẹ́ wòlíì wọn tí Sunday Igboho ń kọ́lé bàbá kan fáàmù nìyẹn wòlíì nìyẹn bàbá yẹn support wọn tí ẹ yàtọ̀ ṣé káwọn máa bá yín parọ́ máa jẹun ni akínbá yẹn ń parọ́ jẹun so bó ṣe dín nìyẹn o ó yá tó bá ní question lórí ẹtí sọta bóyá ẹ máa béèrè ká tún wọn. ẹ ní ẹni yóò mẹ́ta yìí Babangida ó ṣe ọlọ́ṣèwé sọ abẹ́kẹ́ sọ fún akọ tí wọ́n sọ. lórí ọ̀rọ̀ Babangida tó ṣèwé ní 1992 ni mo ti sọ lásọtẹ́lẹ̀ ń gbà yẹn pé Babangida kì í ṣe last ministry tó sọ pé òun ni tó ń lérí kiri tó máa rú lórílẹ̀‐èdè yìí mo sọ ń gbà yẹn pé Ọbásanjọ́ ó máa lọ sẹ́wọ̀n ó máa wá ṣàrọ̀ orílẹ̀‐èdè yìí mo sọ pé Abíọ́lá máa jáde láti wá jìyà ẹ̀ṣẹ̀ torí ẹ̀jẹ̀ wà lọ́wọ́ ẹ̀jẹ̀ wà lọ́wọ́ Babangida pé Babangida ò ní ṣàṣeyọrí kó ń bẹ ẹ̀jẹ̀ wà lọ́wọ́ ẹ̀ Abíọ́lá tó tún jẹ́ ọ̀rẹ́ ẹ̀jẹ̀ tún wà lọ́wọ́ ẹ̀ pé kò sí bó ṣe máa ṣàrẹ orílẹ̀-èdè yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé bàbá Amẹ́ríkà sọ pé tó bá gbàdúrà oṣù mẹ́fà wọn apá sílẹ̀ mi sọ pé nǹkan tó náà sọ fún mi pé ẹ̀jẹ̀ wà lọ́wọ́ ẹ̀ nígbà yẹn nígbà tó wá dá 1993 tó wá jáde táwọn kan tó wá bá mi pé wọ́n sọ pé bàbá Abádàrẹ sọ pé Abíọ́lá ò lè gbẹ́rù Nàìjíríà pé kí ni mo rí sí ọ̀rọ̀ ìbò tí wọ́n fẹ́ dì í èmi náà sọ fún wọn pé Abíọ́lá ò lè wọlé o bó bá wọlé wọn ò lè gbéjọba fún ọ gbogbo ẹ̀yin advice wọn ẹ lọ ikú tó fẹ́ pa Abíọ́lá nìyẹn gbogbo àwọn èèyàn tó sún ẹ̀yà Abíọ́lá ní kẹ́ ẹ dìbò fún o kẹ́ ẹ ti last respect fún ìgbẹ̀yìn ènìyàn lórí ìbò tó fẹ́ ṣe yẹn nígbà tó tún wá yá àwọn kan tó wá bá mi pé Babangida àti Abíọ́lá pé ọ̀rẹ́ ni wọ́n á gbé fún mo wá lókè má pòwe kan fún yín mo ní Babangida orúkọ tó ń jẹ́ àtẹnijẹ òun náà pè ní Maradona tí bí sọ̀nà bá jọ pé torí ẹ̀ ní òmò tó Maradona àtẹnijẹ bí sọ̀nà bá ń jọ òun ló ń gbà tó ń bọ̀ láti airport tó ń interview ẹ̀yin journalist tó ní kí ló rí nípa òṣèlú Nàìjíríà ó ní Babangida is Maradona dásìkò àtẹnijẹ ẹlòmíín gbọ́ Maradona ni kò mọ mí nìyẹn mo ní Abíọ́lá fúnra ẹ̀ ọmọ gbọ́n ju bàbá ọmọ tó gbọ́n ju bàbá ẹ̀ mo bá àwọn méjèèjì ṣe jẹ́ nìyẹn mo lé òkìkí atọ́nijẹ ó ń tàn ní ìlú òkìkí ọmọ gbọ́n ju bàbá ń tàn gbogbo aráàlú wa sọ pé àwọn fẹ́ màgbà náà àwọn méjèèjì atọ́nijẹ
àtọmọ tó gbọ́n ju bàbá lọ wọ́n wá dọ́jọ́ gbogbo àwọn obìnrin ìlú wọ́n ní ẹni tó bá ti jágbà náà méjèèjì làwọn máa tẹ̀lé làwọn máa kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀ làwọn máa fòwà ẹ̀ wọ́n wá dọ́jọ́ ọjọ́ méje pé ọmọ gbọ́n ju bàbá àtọ̀tẹ̀nẹjẹ ẹ wá ṣe díje o wọ́n máa gbà nù yín ọjọ́ méje pé ọmọ gbọ́n ju bàbá ti débẹ̀ wọ́n retí àtẹnijẹ wọn ò látẹnijẹ lọ́ba wa ní kọ́ lọ ránṣẹ́ kọ́ lọ pa àtẹnijẹ wa nígbà tó máa délé àtẹnijẹ ń sùn lọ́wọ́ wọ́n jí dìde ó ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní wọ́n lè ní Ọlọ́run ti gbàgbé ó tẹ̀lé wọn ó wá dẹ́dọ̀ àwọn ará ìlú àtọba àtijọ́ pé àtẹnijẹ wọn wọ́n ti wá ti débi àwọn fẹ́ máa gbà léni ló wá ní ó ní wọ́n ṣàrìwọ̀n kó máa gbé báàgì kọ́ká ẹ̀mí tó ń bá gbé kọ́ká òun á gbé pọ́ọ̀sì dání ẹbí tó ń bá gbé pọ́ọ̀sì dání wọ́n á gbé báàgì dání pé òun ti gbàgbé ẹ̀ sílé kò sílé tó ń mú dání ó fún un láyè kó ń lọlé lọ gbé báàgì yìí wọ́n wá yọ̀dá ẹ̀ nígbà tájú náà délé oníkèyàwó fún un lóúnjẹ ó jẹun oníkan fún un lọ tí ó mọ ti lọ́wọ́ ó jókòó ẹ̀ ń wòran wọ́n wá dúró de àtẹnjẹ títí tí wọ́n rí wọn á tún ránṣẹ́ lọ pé àtẹnjẹ wọn retí ẹ̀ ó wá ní kó sọ fún ọba àti gbogbo olù tó wà ń bẹ̀ pé bóun ṣe ń tọ̀yàn nìyẹn bóun kì í tọ̀yàn jù bẹ́ẹ̀ yẹn lọ ó tọ̀ wọ́n sórí ìjókòó nígbà tó di àárọ̀ ní gbogbo obìnrin ìlú náà dà lọ sílé àtẹnijẹ àwọn fẹ́ kọ́ ẹ̀kọ́ lọ́wọ́ ẹ̀ àwọn dẹ̀ fẹ́ iṣẹ́ yìí làwọn kọ́ ìwà tó wù yẹn wá ní wọn ẹni tó bá fẹ́ ra báàgì tó fi ń kọ́ká nínú obìnrin kó rà ẹni tó máa gbé pọ́ọ̀sì dání kó gbé dání máa gbé báàgì wọ́n dání kó dání nígbà tó jẹ́ ọjọ́ kẹta wọn á kó wa ó wá sọ fún àwọn obìnrin ó ní gbogbo nǹkan tẹ́ bá fi ń ṣẹ̀ṣọ́ ní ká máa kó sí báàgì yìí ó ní nǹkan tẹ́ wọ́n máa fi tọkùnrin máa jẹ nìyẹn kò sí bẹ́ẹ̀ ṣe obìnrin ní Babangida kò sí bẹ́ẹ̀ ṣe lè gbọ́n obìnrin àtọ̀ yìí ni gbóòrà minerals rárá sweet bẹ́ẹ̀ ni àtọ́jọ́ ẹ̀ làwọn obìnrin ti gbé báàgì wọn kiri tó bá ti gbé báàgì wọn àtọ́nijẹ ní gbogbo báàgì wọn àti pọ́ọ̀sì so ó tàn Babangida sọ fún òyìnbó tó nìyẹn pé bóun ṣe ń tọ̀yàn nìyẹn o ìdí tó fi ń pò látọ́nijẹ nìyẹn o Maradona nǹkan tó sọ fún yín nìyẹn lẹ́yìn náà ó tún ti tàn yẹn lẹ́ẹ̀kejì o àpò ẹ̀ṣẹ̀ tuntun wà lọ́wọ́ ẹ̀ olóhùn tó ń ṣe lọ́ọ̀ṣẹ̀ tó pa 32 billion bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ sọ pé Babangida ló bà Nàìjíríà jẹ́ wà lọ donate owó ń bẹ̀ tẹ́kọ̀ tún tàn yín lẹ́ẹ̀kejì àpò ẹ̀ wà lọ́wọ́ obìnrin ni ó dìgbà tó bá kú tán wọ́n ní Fálànà àwọn woman rights pé wọ́n fẹ́ pe Babangida lẹ́jọ́ ọmọ Abíọ́lá náà ló fẹ́ pa Babangida lẹ́jọ́ àwọn ò ní làákàyè ni torí àtọ́nijẹ́ àti ọmọkùnjú bàbá làákàyè làgbà nǹkan tó yẹ kó ń béèrè tí wọ́n á expect Nàìjíríà kan béèrè wọn béèrè nǹkan tó yẹ kó ń sọ fún Babangida àwọn right nìyẹn wọ́n sọ fún Babangida òkè àwọn agree o pé tó bá gbéjọba fún Abíọ́lá pé ogun ajá Nàìjíríà àwọn bọ́ọ̀mù.